ṣé ń gbọ́ mi ẹ jẹ́ kí n sọ fún yín ṣé rí gbogbo ẹ̀yàn ọmọ tẹ́ ń kọ́ fújì pátápátá tẹ́ ẹjọ́ ọmọdé ní fújì ẹ jẹ́ ara yín o ẹ jẹ́ ara yín àti ẹ̀gbọ́n pa àwọn gospel and juju ọ̀tọ̀ láyé wọn ṣé ẹ̀yìn ọmọ tẹ́ ń kọ́ fújì àṣírí ti tú o àwọn àfa ti tú àṣírí àwọn aṣíwájú yín o àwọn àfa alẹ́ àná náà pè mí pé kí n jọ kí n má sọ̀rọ̀ síta o bẹ́ẹ̀ tó bá ń kó jára ẹ̀ tó bá ń kó má jára ẹ̀ àfa Ìlàbí Sẹ̀mí White àwọn àfa yẹn náà pè mí lánàá pé ṣé mo mọ àṣírí àwọn onífújì mo ní mi ò mọ àṣírí wọn mo kàn tẹ̀lé wọn kí n já ọ ọ̀nà ọ̀fẹ́ já mi pé kí n lọ wò kí n lọ gbogbo pé gbogbo onífújì pátápátá kí n lọ wo ohun tó ń bẹ̀rẹ̀ orúkọ wọn pé tó ń bẹ̀rẹ̀ orúkọ wọn a ni pé a lẹ́tà a ló ń bẹ̀rẹ̀ mo ní wàá rò pé òótọ́ mà ní a Àyìndé Barrister a ló bẹ̀rẹ̀ Àyìnlá Kollington a Àyìndé Wàsíù a Àkànní Ṣínà a Adéwálé Àyùbá a Àyìndé Rashidi a Alábí Pasuma a Àkàndé Abbas a Akóredé Saidi a Àlàó Màláíkà a Àlàó Ṣẹfíù a Àdìó Tàtàwẹ́wẹ́ a ètùtù wájọ mọ yíbò tó kú kọ́ lọ́n fọ̀rùn kẹ́ inú wo tó bẹ̀rẹ̀ rúkẹ́ Adéṣọ̀kọ̀ Sọ́nìtì ọmọ yíbò tó ń fi a kí wàá wò ìyá wọn pátápátá a lòun náà fi bẹ̀rẹ̀ tó tójú bẹ̀rẹ̀ Abẹ́ní Sàláwà a èmi ní wàá rò pé kí ló dé pé yín Àrẹ̀mú Àyìndé Àkànní Alábí ní orúkọ gbogbo ẹ̀yin tó kù bóyá kò jẹ́ Joseph Fuji Sunday Fuji Ṣẹ́gun Fuji yóò yá lọ́jọ́ orúkọ kó la bẹ̀rẹ̀ látòrí a ní nọ́mbà tó jáwó lórí Fuji òun ló lè fi lọ bó bá ti bẹ̀rẹ̀ láti wọ́n tún wá ní àṣírí kọ́ wà kí n má sọ fún ẹnikẹ́ni ìjọ dúró lọ́hùn ẹ̀yin blọ́gà ẹ̀ má gbé síta ọmọ ìjọ àṣírí ni wọ́n ní kí n jòkó bọ́ àwọn nìkan lọ́wọ́ ọmọ àṣírí yẹn pé kí n má sọ fún ẹni pé Wàsíù Àyìndé àti Wàsíù Alábí wọ́n láṣìírí ńlá kan báwọn àfa làwọn mọ̀ tó wà nínú orúkọ wọn báwọn àfa ni pé àṣírí yẹn kò dẹ̀sẹ̀ tó lè tu wò láyé kò sí wọ́n ní kí n lọ wo ìgbà tí Wàsíù Àyìndé ti bẹ̀rẹ̀ orin ṣó lọlẹ̀ rí èmi náà wò pé láti ìgbà tá a ti ń gbọ́ Wàsíù Àyìndé kò wálẹ̀ rí Wàsíù Àyìndé kàn lọ òkè ní kò dẹ̀ síbi tó lọ láyé àyè má gbà lọ́tún lọ́sìn pàṣọ náà Wàsíù Alábí ìjọ tó ti bẹ̀rẹ̀ báyìí kò lọlẹ̀ wọ́n ní kí mi mọ̀ bá ṣeré táwọn abẹ kí láṣẹ̀rẹ̀ tó wà bẹ́ẹ̀ wọ́n ní gbogbo àwọn tó bá ti ń jẹ́ Wàsíù wọ́n ní nínú Quran àṣírí wọn pé olùgbàyè wọ́n ní Wàsíù olùgbàyè ní ìtumọ̀ inú Quran wọ́n náà wọ́n mọ̀ pé kí n wò pé Wàsíù Àyìndé olùgbàyè l'Amẹ́ríkà ní London Canada ní gbogbo ibi tó lọ tó yá Yorùbá ìmúlẹ̀ wà gbà òtún máa ní wọ́n ní kí n wo Wàsíù Alábí kò sí ibi tó lọ táyọ̀ kí n gbà olùgbàyè ni wọ́n pa àfàbáwọn ni mo ṣe lè ṣe ju orúkọ mi náà sí Wàsíù Pàdúlódó ní òtìbọ́ abóyá tí máa tayọ wọ́n ní ṣùgbọ́n kí máa fi sínú àdúrà pé gbogbo ibi tí bá ń lọ káyè máa gbé mi náà tó gbogbo ibi tó ń wò mí pátápátá ẹ̀yìn francis mi àyà máa gbà yín nílé bàbá àyà gbà yín nílé yà lẹ́nu iṣẹ́ yín níbi òwò yín gbogbo ibi tí bá lọ báyìí lamẹ́ríkà lọ́nà gbogbo ẹ̀ tẹ́ wà lábúròdù níbi kí tẹ́ wà àyà ọlọ́run àfààyè gbà yín àyè owó àyè ọlá àyè kú nìkan lẹ́nu ráyè Wàsíù olùgbàyè ẹ̀rí àyè àyà gbà yín kò sọ bẹ́ẹ̀ Jesus. Fòtó. Ẹ kú dédé ìwòye lólùfẹ́ wa nílé o orúkọ mi ni Bámi Adéníyì the producer of Stone mo wá fún yín níròyìn ayọ̀ nípa online tv wa Òrókìlàwà tv yẹn ẹ̀yin aráalé ẹ lọ subscribe sórí ẹ̀ kò sí any movie tẹ́ ń wá even the old ones wọ́n wà ń bẹ̀ ẹ jẹ́ wọ́n bá wa wò ẹ ní regret tell a friend o Òrókìlàwà tv #1 ni.